صلاة وسلام للنبي محمد أبي القاسم مبعوث من أجل رحمتي كما أصحابه والتابعين يا إلهي ربي والرقيب وعصمتي. ẹjọ́ àwa tí méjèèjì tí ẹ dìbò lójú yìí ẹnìgbàgbà ayé bọ́ sí bíjẹ̀ kọ́ yìí ṣe tó ọkùnrin bàbá ìka ẹlẹ́kẹta oníṣẹ́gbọ̀n lóhun tó rọ̀ báyìí lọ. kàlá ọ̀hún wàlá sáábì wàtá àdéhìn àyà. bíjẹ̀ kọ́ yìí ṣe tó lálùbáríkà tó. ntúmọ̀ tó bá pàdé bẹ́ẹ̀ ó tún wá lálùbáríkà jùlọ. sọ́kọ́ náà tóbi ni. والرقيب وعصمتي إلهي ربي بالرقيب وعصمتي. Ọlá dàbí ẹ̀rọ àwọn kan tí wọ́n tó bá lè jẹ́ ìdásẹ́ tó ń nítorí tó ń ju àdìjẹ́ náà wà. Wọ́n lè ṣàkóso ní. Lẹ́yìn ṣàkóso ní nínú ìdílé ní ìnáyẹ̀mọ́. ليس قصدي من الجنان نعيما غير أني أريدها لأراك غير أني أريدها لأراك. أنت جلدت له بل كنا ستولي ولرقية رب الله قال الجنة كنت قاري أنا أطلع الجنة. الله أكبر. يريد أنا الجنة سبع الجنة. ليس قصدي من الجنان نعيما غير أني أريدها لأراك غير أني أريدها لأراك. سيدنا واتي وتبيه أتقول wọ́n tó ní èpè. Èyí ló ń sábọ̀. Àṣepàdé àbẹ̀rù ní ààyè. Bọ́lá ìlú wa pẹ̀lú ìjà tuntun. Yà Habiba al-qulubi màálí siwaka. Irhamu al-yawma mudhniba qad abaka. Àwọn ọmọ wa ní olóyè tó bá ọ̀sán àdá. مفتاح السعادة. ايش ده بيت مو وين ما كوسوفو. الله اكبر. كوكورو وريري. كوكورو وريري. ايه ده بس كل كوكورو وريري كل ده بره. الله. مفتاح السعادة. قولوا يا مامي. هذا سؤالي وبقياتي وسؤالي. هذه هذا قلبي أيها سواك. ìwé dúdú yé mi pé ṣé ìdájọ́ tí wọ́n ń ṣètò yìí àwọn olóyè mẹ́lẹ́ yìí torí wàá tẹ́ dago wà bàjẹ́ nílẹ̀ yà àti Kwara wọ́n ní wà àgbàdé ìsàlẹ̀ ọjà wà nílẹ̀ bàbá sì bọ́ àwọn ọ̀dọ́ àfa ńláńlá ọ̀pọ̀lọpọ̀ láti àkókò ọ̀pọ̀lọpọ̀ ní wọn láti máa gbọ́ tó fún wa tó ń wọ wá ṣe kó jẹ ọjà tuntun lọ́wọ́ wà bá yín láti wá bá yín ó fi lọ́kẹ̀ balẹ̀ pé ìsìkàtà àwọn yìí bá kàtà sí. Bẹ́ẹ̀ni ẹ̀rọ kàtà kìí ṣe. Tí wọ́n bá wà pẹ̀lú ọkọ ní tẹ̀lé yín. Yọ̀rọ̀ jáde. Ọkọ wọn dà. Wàdà àti wà àti máa di. Tọ́lá ṣáwókì lọ́dọ̀ wàrà bí ó mọ̀lẹ́ bàbá. Ọkọ wọn dà. Ìyá àwọn ọjọ́ yìí. Bẹ́ẹ̀ rẹ̀ náà sọ fún mi. Ẹ pè ní sẹ́ni mo ti dé. Tó bá ní ìṣẹ́jú mẹ́wàá ó mọ̀ lọ fà. Ọ̀ya. Ẹ̀jẹ̀ tẹ̀lé ìyàwó àpè ní. Bẹ́ẹ̀ni. Kò gbọdọ̀ mọ́tò kó tì mí. Ìwọ ìwọ́n tó kó tì wá.
يا رجائي ẹni tó bá dún fóònù ẹ̀ lọ́nà kọ̀ọ̀lẹ́ lọ́sìn. وغايتي واعتمادي ẹ̀yìn náà ló ní قال شوقي متى يكون لقاء قال شوقي متى يكون لقاء tó ní sọ fún mi pé ìyẹn dáadáa nìyàwó mi. dáadáa nìyàwó mi. ọwọ́ àti bàbá ìfọwọ́ àgbà ní sàlẹ̀ adé ìsọ̀lẹ̀ àbí ni wọ́n jọ wá. wọ́n jọ wà. oṣù lẹ́yìn ọkọ̀ àti wákọ̀ nípa lẹ́yìn bí. àti mi. ọ̀fọ̀ wáyé ilé ẹ̀fọ̀ àwòkọ́ rẹ̀ wíjì rè. قال شوقي متى يكون لقاء قال شوقي متى يكون لقاء ọ̀la kọ́ bá fa yín lórí. dọ́là kéde. قال شوقي dọ́là fà wá. متى يكون لقاء قال شوقي متى يكون لقاء ìdẹ́bù ìdílé ní. lẹ́yìn sọ̀rọ̀ lẹ́lẹ́tẹ̀lẹ̀ ẹ̀rọ pàrọ̀ aṣọ ẹ̀rọ tó kó ìyàwó yẹn bẹ̀ ẹ̀tọ́ bọ́ sí ma ilé wọn sì máa. inú fẹ́ dùn nítorí ọjọ́ sọ ìyá ẹgbẹ́ sọ pé bàbá wọ́n jọ wá kékeré bóun lọ wọ́n. ليس قصدي من الجنان نعيما ضيع عني أريدها لأرادا ضيع عني أريدها لأرادا عبد الله الحمد لله يا رجائي وبغيتي واعتمادي قال شوقي متى يكون لقاء قال شوقي متى يكون لقاء ليس قصدي ìwé ìlú ìpẹjà aṣọ ìdíyà àsìkò wà ìjọ tó kù wá ìjọ tó kù wá. kí ló ṣe lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣẹ́sì máa gbẹ́ lójú lónìí gbogbo kó tó sí nìyí. ليس قصدي من الجنان نعيما ضيع عني أريدها لأرادا ọkọ ẹ ọmọ òfàdé. ضيع عني أريدها لأرادا ó tó pè ní bàbá ọkọ rẹ ló jẹ. ọkọ rẹ wọ́n pè mí wọlé. bó lọ rí. يا رجائي وبغيتي واعتمادي akẹ́kọ̀ọ́ lọ sí ìlú àtẹ́lẹ̀ àfúnẹ̀ náà. قال شوقي sọ̀rọ̀ náà tó lè. ọmọ ní kí wọ́n lè. àwọn ẹni ọdún yìí. àwọn ọmọ ìlú wa orí kò fẹ́ kó sáà ti rẹ̀ wá. kí ni tó yàgbé tó padà yóò bẹ̀rẹ̀ lásìkò díẹ̀. متى يكون لقاء bó lọ rí. قال شوقي متى يكون لقاء ẹni wọn lọ jókòó. èyí kan lọ jòkó. gbogbo ilẹ̀ lágbàjá. ليس قصدي abúlé wọn bí ìjọ. من الجنان نعيما ẹni tí o ti yẹ kí fẹ́rẹ̀ rí. ìfẹ́ ẹ̀yìn. wọ́n bá tó wọn sí ábíkí gbọ́. ليس قصدي من الجنان نعيما gbogbo obìnrin ń sèyí ma. bàbá. kàlẹ́ tó bí bọ́lá fún ọkùnrin báyìí. máa fọ ọkùnrin báyìí. kí ló ń bá mi kàlẹ́ kí á wà tí o bọ̀ mi ní wọ́n fún mi jẹ́. o fẹ́ gbàtẹ́ sọ́kùn kọ́ mọ́sáàsì kí n dáre kíwúrẹ́. ìyá ìkéwúlẹ̀. olùsọ̀rọ̀ àwa tẹ̀gbọ́n olùkèrè tẹ̀ ní kan sí. bẹ́ẹ̀ ní kan sí. بيعني أريدها لأرادا kẹ̀rọ ọdún à. شيخ ẹ̀tọ́ lè wí yẹn náà. شيخ ọba wúlò dáa. شيخ والله يعصمك من الناس لا تخاف ولا تطير ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سلام قولا من رب رحيم ليس قصدي من الجنان نعيما bàbá wa ìgbẹ́mọ̀ àgbà. شيخ bàbá tiwa. bàbá tí wàá. olùkàbílẹ̀ tí wọ́n bá gbọ́dọ̀ tó wà. ديعني أريدها لأرادا bàbá wa ti àgbà àfa àgbà. wọ́n gbà. òun ti dára ti àgbà lọ́dọ̀ tó ń pa òun. ليس قصدي من الجنان نعيما bàbá la kéèké. ديعني mọ̀dà kọ́ wọ́n rò. أريدها لأرادا bàbá la bàjẹ́. ديعني أريدها لأرادا èyí jọ tí wọ́n bá lónìí. àwọn bá nínú.
kí ló kù tí o sí fẹ́ẹ̀sì mọ́. olùkùtù sílẹ̀ sí máa. ليس قصدي من الجنان نعيما بياني أريدها لأراما بياني أريدها لأراما ليس قصدي من الجنان نعيما bàbá bá a ti ké bá a ti báyìí. kí tó bá ti dọ́ yìí. o tún lè bá a bá yẹ. بياني bá a ti ké tó. àlejò tó. ẹ̀yin bàbá mi kì í. bàbá kì í. èmi nìkan yẹn tí o sí mẹ́. wọn nìkan náà tí ò sí mà. àtàbà kéèyàn ó dúró sísí pẹ̀lú ọlọ́wọ́ àti ìdájọ́ ọlọ́wọ́. pẹ̀lú ọlọ́run àti ìdájọ́ ọlọ́run ọba. ẹ̀rọ ìwọlé ọkọ ní sí. ìwọlé ọkọ nísìnyí. kò sí ìkọ́ni méjì. tètè ìkọ́ni méjì. bóyá kì í sáà jẹ́ni. bóyá kì í sáyé mi. yóò kọ̀ yẹn. yóò kọ̀ yẹn nù. ìkọ́ni méjì ṣòfò nù. ìyàwó àdébí bọ̀ yìí. ìyàwó ànábì Ibrahim. àtọkọ ẹ̀. àtọkọ ẹ̀. ọ̀rọ̀ ló tẹ̀lé dúró ọlọ́sìn padà dáná náà. ọlọ́run padà dá wọn lóhùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم ويثبت أقدامكم bàbá wa nínú wọn lẹ́tà tuntun ẹ̀yẹ kúrò ẹ̀yà ti bọ̀ ọ́ wọ́n sọ fún mc ẹ bá sọ kí tẹ̀lé jẹ kó lọ wí. iye ayé ọ̀la ní nàánú èrò tó oṣù méjì gbà ìmọ̀ ọdún gbà. ẹni yìí ni mo yẹ ẹni yìí. ẹni yìí ni wọ́n máa yẹ ẹni yìí. bẹ́ẹ̀ tí mo wà láyé gbà ní. Naam. gbogbo orin tó bá kọ́kọ́ wọlé fún iná lónìí. àmì ọ̀tá sílẹ̀ ìyá yẹn sọ̀rọ̀ kan. mi ò fẹ́ kí n pariwo sí i láti jẹ eré sí ìdààmú ti dà wọ́n. láti mọ́tò bí àgbẹ̀ bíbọ̀. láti lọ bọ̀. ọ̀sán àtàlẹ́ ni ويثبت أقدامكم ويثبت أقدامكم يا أيها الذين آمنوا ọmọ ní ìkànnì yẹn. إن تنصروا الله ينصركم. ṣé ìkànnì yẹn bọ̀ rẹ̀ ó mà wọlé wọlé ẹ̀. wọn ò lówó yẹ. tọ́jà wà fún yorùbá kúkú lé wọ́n lè tẹ̀sí. ọ̀fẹ́ dìde tọ́jà ní àròyé rìkọ́ọ̀dù. ويثبت أقدامكم ويثبت أقدامكم. bàbá bàbá. àgbàdo bó ṣe sẹ́. ìdúró sísìn bó ṣe sẹ́. jẹ̀mọ́ ìdílé wa naam. kí ló bàbá wọn sáká lónìí. kí ló fà á. kéde wọn lọ pé sẹ́mi fẹ́ kí kaba yóò ṣe. Allahu Akbar. bàbá ló fẹ́ kó ṣe. ẹ̀yẹ tọ́ka ẹni tó yẹ kó ṣe. kọ́lọ̀ mi lè kọ́ sínú àwọn ẹni rẹ yóò fi lẹ́jọ́ wò yóò fi náà jọ wò. yóò dààmú rẹ. àmọ́ rẹ àbá ẹ̀ lẹ́sùn. ọ̀rọ̀ ló bàtà àgbà rí yẹ kọ́lọ̀ bàtà rí yẹ gbọ́dọ̀. kọ́nà kó má tàrí ẹ̀gbọ́n gbà. sáà gbé sísè lọ́dọ̀ yìí. sáà dúró mọ́lẹ̀ nìyẹn. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم. mo fẹ́ wọ́n dúró nípa ọlọ́pàá nínú ọ̀nà àbọ̀. bẹ́ẹ̀ni ọmọ ń gbé. kọjú sí ní sáà nípa nínú ọ̀pá. sallallahu alaihi wasallam. kọ́wá ní àbíkọ́ rẹ bẹ́ẹ̀. àbíkọ́ ẹgbẹ́. kọ́jú ní sìnkì kí làbí lẹ́bi wọ̀. kí lànà bí wọ̀ sallallahu alaihi wasallam. ọ̀tá tó lè fà á. olùfà. àdúgbò ẹgbẹ́ wọ̀ lọ́wọ́ ẹ̀mí sè. bọ́ọ̀lù ọ̀rọ̀ mi sè. ọ̀pẹ̀ wọ̀ lọ́wọ́ ẹ̀mí sè. ọ̀rọ̀ mi sè iṣẹ́ rẹ̀ náà ní jẹ́. ojú rẹ̀ ní kàmí lẹ́yìn. ojú ẹ̀ náà ní kàmí lẹ́yìn. ọ̀tá bọ̀ ọmọdé tó máa kú. ọmọdé tó máa ń kú Allahu Akbar. ìyàwó rẹ̀ kú. ìyàwó rẹ̀ kú. ẹni tó dábọ̀ kú. ẹni tí ń dáàbò bò ó náà tó kù. ọlọ́run ló sinmi àrẹsẹ̀ ló súnmọ́. ó súnmọ́. متى نصر الله ألا إن نصر الله قريب. ألا إن نصر الله قريب. ẹ̀ tó jù wá lọ. wọ́n tó jù wá lọ. ojúṣe bẹ́ẹ̀ sọ yìí. náà ìta wa ló ṣe é fò ní ìsìn. Ló ṣe é wò. dúró déédéé dúró déédéé kẹ́rin yìí lè fi torí pamọ́ tẹ́lẹ̀ lọ́ọ́ fi ṣe ìyẹ́wò. ẹ lọ. ẹ fi torí pamọ́ olùpamọ́. ẹ ń lọ bí tẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ lọ́kàn. ẹ̀yìn sí mẹ́ta lọ́kàn. àṣìláṣọ tí lọ́wọ́ tó lọ́wọ́ dé ìdílé ọkọ̀ mọ̀ ẹgbẹ́. ẹgbẹ́ tó kọ́kọ́ rẹ̀ láti tọ́kọ́ rẹ̀ láti
tẹ̀lé. Èmi ti bá sọ̀rọ̀ yẹn lọ kí kálukú bẹ̀rẹ̀ nígbà tó kàwé ayé. Àmọ́ àṣìbùtún Àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní sinmi. Bàbá bẹ́ẹ̀ bá sọ tí ọmọ kéwì òní dúró. Èmi dúró. Èmi wẹ̀rẹ̀ ní ìkótó. Àfàlà ọlọ́wọ́ kò tí ì gbọ́dọ̀ wá. Ọlọ́wọ́ àbájọ òkọ́lé. Ó yà wọ́n kọ́kọ́ kọ́ ó yà wọ́n ní òkò fún ọ. Allahu akbar. Ìdá àtọ́fọ̀ ìyá tiwa tó bá ń sun fúláàtì kọ̀ọ̀kan wọlé sọ́dọ̀ yìí. Allahu akbar. Ẹ̀yin tẹ̀ ní sùúrù mọ́ láyé lónìí. Èmi sọ̀rọ̀ máa. Lè dúró kó dáa oúnjẹ ọkọ bá fẹ́ rí ọlọ́ọ̀dẹ jẹ tọmọ. Allahu akbar. Sáré káàkiri. Sáré kiri. Dúró. Ẹ lọ dúró. Àkọ́kọ́ bá kú wọ́n ti lè yára. Ẹ̀ tó bá dúró bàlá. Tó dúró. Èròǹgbà ìgbàgbọ́ yóò le. Yóò le. Ẹnì kò lè yí ẹlọ́gbà kò lájú ẹ̀. Allahu akbar. Ẹni kò sọ àlọ́wọ́ fún ọ. Wọ́n sì wí. Ẹ jáde. illallah la ilaha illallah. Ọ̀nsọ́. Káàmù bí àhámẹ́. Àṣàbà ìyá mọ̀ mi. Náà. Ó ti ní wọ́n mẹ́ta ní ẹsẹ̀. Kílómítà ní tìǹbù. Lẹ́yìn ìjẹ́ wa ẹ̀gbọ́dọ̀ níwájú sáyidá yín wọn. Sọ́dọ̀ grand commander ìjọba bá níwájú tó bá. Káàmù bí wá sí. Àánú ọ̀dẹ́dá yìí bọ́ wá sí ọba. Àwọn tàbí fún èlé jannata. Mo fẹ́ kí n kọ́ mi yín bàbá. Náà. Àwọn sọ̀rọ̀ tó ti sàádà. Ẹ̀yà wa. Ẹ̀yà Àṣìláṣù ìjà. ìjà. Tẹ̀síwọ́ ìjà. Tẹ̀síwọ́ ìjà lọ́wọ́. Àwọn kan ti jákò lọ́dọ̀ lọ. Ọmọ kan ti jákò lọ́dọ̀ Ọlọ́run. Àṣàbà. Ẹnìkan pẹ̀lú ní kẹ́kẹ́ báyìí. Ń pèrò ń dọ́kan báyìí. Lórí sọ́rọ̀. Ìṣòro. Ó ti ń pè wọ́n. Wọ́n ti bàṣẹ́ àwọn ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀dá tó kẹ́kẹ́ bá. Ashhadu an la ilaha illallah. Nígbà tó ti bọ́. Ashhadu an la. Ẹ̀rọ ìgbàgbọ́. Ọmọ sọ bẹ́ẹ̀. Irú tó bá lọ́wọ́ sábì yóò ṣe báyìí. Èyí tí ì bá yín. Masatu yawmal ba'saa'u. Ibi ìgbàkọ̀jú sí kí ló ń wò ká. Ọlọ́run wò kiri. Ọdún sábì yẹn lẹ́nu òfin tó lè kàwọ́. Omi tó lé mo fi kàn wọ́n. Wad-darraa'u. Mo ní wọn lára. Mo ní wọn lára. Wàzúrò. Wa zulziluhu. Ọlọ́run àbùkù títì. Àmì wọn ti tìtì. Kí ló bá ọ? Kí ló bá ọ? Ọkà tó kí ọwọ́ ta ọlọ́ta. Ọlọ́ta. Ògbé ìgbà yẹn jọ́nà. Olóògbé ẹ̀jọ́ náà ni. Ó ní wọ́n dé o. Ó ní wọ́n dé o. Ó tún ti ta. Mo tó dé ń ta. Kí ló ń sọ? Kí ló ṣe ọ́? Ẹnìkan bá bá mi jọ́nà. Yóò bẹ̀rù lọ́sẹ̀ tí o sì lọ́kàn. Tí o sì lọ́kàn. Mo tó kó ta báyìí. Gẹ́gẹ́. Ló bá ń gbé. Èyí ló rẹ̀ tuntun báyìí. Ìwé ẹ̀ tó tó báyìí. Bẹ́ẹ̀ pọ̀ ní òfò. Yé! Mo ní kí ló bá ọ? Kí ló bá ọ? Yé! Bẹ́ẹ̀ ti fa àtúntò àtúntò láyé. Ìgbà tó tó láyé. Ewu tó bẹ́ẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n á bú ẹ̀rìn. Mo ní sọ ti jẹ láàárọ̀. Ọjọ́ náà rọ̀ yìí. Ó ti Ó jẹun. lóun ti jẹun. Mo ní bọ́ sí wá tẹ̀síwájú tó kọ̀ owó jẹun. Owó jẹun. Ìdàgbọ́ mọ́kànlá àbọ̀. Ọtí jẹun àárọ̀. Mo ní bẹ́ẹ̀ tó rẹ̀ ti mélòó. Ọkọ̀ rẹ̀ di mélòó? Ó láti rà Ó láti rà ń pa. Mo ní wọ́n kẹ́ o. Ọkàn. Láti kéde ní ọlọ́run lọ sí. Ọlọ́run ló sí. Wọ́n ti bá tẹ̀síwájú tó ọ̀rá sókè kẹ̀kẹ́. Ọ̀rá sùkúl kẹ̀kẹ́. Gbàtí mi sọ pọ́ǹtì rẹ̀ báyìí, mo sì kán ní lọ. Ọbẹ̀ ló sí. Ẹni kí ló tí kò wájú mi? Mo gbà kókó ọlọ́run kò lọ mi. Allahu akbar. Báyìí lèmi tí ò lè sáré. Àbí? Sáà dẹ́gbẹ̀ ṣe. Ọ̀nà ló ṣe. Báyìí lè bọ́ọ̀tì mi ní sìn. Náà. Kékeré kí lèmi kọ́ lọ́kùn lọ yìí. Olùgbà kò lọ́wọ́ yín. Àwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ náà ọmọ tó bá fáwọn ara jù. Kàkẹ́ lọ́kọ̀ jọ̀bọ̀ kò náà. Ìgbà náà ó kéde ìsìn ọ̀fọ̀. Tó tó lọ́wọ́ lẹ́nu ìsìn Àbí? Nítorí ọ̀fìkì. torí ọ̀fẹ́ kẹ̀. Nítorí ọ̀fìkì. Tó mi láti jẹ pàtí ìlọ. Tí o lọ. Ìyẹn wá sí lúkọ̀. Àbí? Àbí tó gbòde. Àbí tó gbòde. Ọ̀dọ̀ sọ́tà ọba àjà 50. Ìyá 50. Ọba dáàbò 51. Ọbẹ̀ tó lé wá ojú. Ọdún kéré sí ọ. Ẹ̀yẹ́ tẹ̀ tọ́jú dáadáa náà. Bẹ́ẹ̀ni ìyá láǹkó. Ẹ̀yẹ́ tẹ̀ tọ́jú sí tẹ̀ tọ́jú dáadáa. Ẹgbẹ́ sùn dáadáa. Kí ló sọ tí ó sì yẹn? Kí ló sọ tí ó sì yẹn? Kí ló sì sí mọ́tò? Ọdún tó lọ́wọ́ sọ̀rọ̀ láti àwọn Kí látàwọn ni? ṣé bẹ́ẹ̀ lọ́tọ̀ ọlọ́run lẹ́yìn náà tàbí wàdà rẹ̀ Ó wọ̀nyí. máa yọ ọmọ. Wọ́n kúrò bọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá dúró dáadáa ọ̀rọ̀ jẹ́ Ọmọ ọ̀rọ̀. ti Ọlọ́run. Ọjà ló bá lóyún àbólọ̀. Àbólọ̀. Kó ìwé ti kékeré ọ̀dà. Ẹ̀mí ẹ̀mí ọmọ ìfẹ́ ẹjọ́ dáadáa. Ojú lágbára. Ojú lágbára. Bàbá sọ́wọ́n tẹ̀lé ni. Mo tó lè sọ fún kí ọlọ́yin sọ́kọ̀ kò sí láyé. Allahu akbar. Ẹ̀mí orí tó lè dé wa. Wọ́n fi kọ́ni gẹ̀rù láì. Ẹ̀yin òye. Kí lọ bẹ́ gbélé. Ọ̀nà fẹ́ gbélé. Bẹ́ẹ̀ ni sọ́kọ̀ kọ́ni ń sẹ́ni. Àbí? Báwa ni wọ́n ni. Káwa ní wọn ni. Agbára tó ń tẹ̀lé òfin kọ́lé. Tí òbí kọ́lé. Agbára tó ń tẹ̀lé òfin kọ́lé. Ọmọ kàdùn yín. Kọ́mọ lè lọ́wọ́ lẹ́yà pa. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ ìdàgbé ṣe kí ńlá ọmọ rẹ̀ lẹ́bàá tó fi ṣe ní. Àbí? Ìlà ọmọ rẹ̀ náà. O tó lé olórí ọkọ kò níwà níwà wọn lọkọ ní bẹ́ẹ̀ rí iṣẹ́ mọ́sálẹ̀ fún ọkùnrin mi tó lé ọ Ó tún lé ọ. ìwà rẹ̀ lọ jẹ́kì ẹnì kan sí wọn lọ́sọ̀rọ̀ ìgbà rẹ̀ Àwọn sọ ìwà ara rẹ̀. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìgbà. حتى يقول الرسول alẹ́bìnrin wa ké والذين آمنوا معه àtàwọn tí wọ́n tẹ̀lé àtàwọn tí wọ́n gbà fún. متى نصر الله
ọlọ́run. Báwo la ń sọ́tò dé? Ọlọ́run sọ́tò dé. ألا إن نصر الله قريب Ẹgbẹ́ kan látàná. ألا إن نصر الله قريب Ẹ̀yin àwọn ìdájọ́ ìwé ìjọ wà níbi ìdíje. ألا إن نصر الله قريب Ẹ̀bùn tó ń lé kejì. Ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀rí ní àyè máa. Ẹlẹ́ẹ̀kejì. Àbí bàbá kẹ́yìn ojú sísè. Kéyìn ojú sísè. Ọ̀dọ́ ló dúró sísè lọ́dún. Ọ̀gbọ́n lè ní. Òkúta ìwé aká ti lé jù. Ó ti le jù. Òkúta yẹn fi bẹ́ẹ̀ fi kúnlẹ̀ wá ká. Ìyẹn wá kiri. Bàbá kẹ́tọ́ ìgbẹ́ ọjà tuntun. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ̀mẹ́ tó fi ti rí. Ẹ̀wọ̀n tó fi ń ṣeré. Ẹ tún wá dé lẹ́tẹ̀. Ẹdúbẹ̀ tán. Bẹ́ẹ̀ ti kẹ́yìn níbò. Bẹ́ẹ̀ gbé ní sùkù. Wọ́n gbé síkù. Wọ́n lẹ tó dé lọ. Ẹlẹ́tọ́ni jọ. Wọ́n tún fún ní sílẹ̀ jàmbá. Bẹ́ẹ̀ni. Mo dáwọ́ dò. Wọ́n lẹ tó dàgbù náà sọ̀rọ̀ lọ́dọ̀ wọ́n tún lọ gbé pípa. Lára ikọ̀ náà ẹ̀rọ tó ti ń ṣe yín ní kọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ni. Kò sọ tó ní superstar. Àbí tó ní láárí. Àbí tó ní kàrádà tó ní ọjà jímọ̀. Ọdún máa jẹ́jú máa. Bí ó yẹ kí n sí. Ẹlẹ́ẹ̀kejì. Àlìyàkí. Ó tún yẹ bí ọdún ìṣẹ̀lẹ̀ tó bá bàtà kí n kọ́ náà. Ọmọ ọ̀dọ́ nípa ọlọ́run. Jẹ́bẹ́ Náà. ẹni kí n jẹ́ náà. Kí ni jẹ́ ọlọ́run? Yẹ kí n yẹ lọ fà. Allahu Akbar. Ẹjọ́. Ó wà lọ́wọ́ àgbẹ̀yẹ̀ lálẹ́ bàbí. Ìlà nígbà míì. Lára ẹ̀kọ́ ìmọ̀ àtọ́ ìlú. Ọba tó yẹ sọ láàfíà. Mo sùn láfíà. Inú sì máa wọ́n kókó dáṣùbà. Inú wọn kó tó Ọba dáṣà. àjẹká ọ̀dọ́ Ọlọ́run. àdìkọ̀lẹ́kọ̀ wí náà. Lọ́kọ̀ pè mí. Báwo ti ní ọ̀dà nítorí ẹ̀kọ́ ní? Tí wọ́n tọ́ wí. Ọ̀sán kúrò nígbà tó kò ní lọ. Àwọn kò ní lọ. Tó máa pé ọdún wọlé. Lọ́tọ́jú ẹ̀dá. Lọ́tọ́jú ọmọ rẹ̀. Ẹgbẹ́ ọmọ ní ìsìn. Ẹ̀dá kan. Kẹlẹ́tọ́jú ẹ̀ ní ìsìn. Lọ́tọ́jú ní ìsìn. ìyá Tí wọ́n ti sọ̀rọ̀ màdáfẹ́. Kábílọ̀ fẹ́ kó ẹ̀tọ́ àdúgbò àgbẹ̀ gbádùn rẹ̀. Fún ọmọ yẹn ní tó fẹ́. Fún mi tó fẹ́. Kò ẹ̀mí náà láti dìde fún ọ tó gbọ́mọ rẹ̀ pariwo. Mo lọ ní jẹ́jẹ́. Ẹkún ní sọ dábìlì bàbá bíi ilé kan wà àárín lọ́wọ́. Ó ti bẹ̀ láwùjọ wọn yẹn. Ọ̀yà tọ́jú ẹ̀. أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم Ìkànnì àwọn ọmọ náà. Ní àwọn ẹni ọlọ́run. Àwọn ní. Ara ní. Lọ́wọ́ ọjà ọlá. Wọ́n ní wọn náà sọ̀rọ̀ kọ́. Wọ́n ní wọ́n sì ń pè mí ìlú mi ń dùn. Inú mi ń dùn bọ́ sí ń pè mí. Ọ̀tí ìgbàlẹ̀ tí mo fẹ́. Ó ti pé òkà tí mo Tó fẹ́. bá gbọ́ yòókà tí mo fẹ́ nítorí wọlé. Nítorí tí wọ́n lẹ̀. Kọ́lù kò ní bá ìsáàbà yìí. Káà ń sátúrò yìí. Àti ìgbẹ́lẹ̀ mi tó fẹ́ ni. Àti ìgbẹ́lẹ̀ mi tó fẹ́ ni. Tó bá nílé ní tó bá yóò kúrò lóde ìfẹ́ Ó nísìnyí. ń lọ gbogbo ẹsẹ̀ nísìnyí. Wọ́n ti lọ́kọ̀ náà pé Ọ̀pọ̀lọpọ̀ yìí. kò sí lọ. Kéèsì lọ. Bí ó kàtà fà ní. Káǹfà. Tó bá yára fà á tẹ́sí ní ọlọ́fin kúnlẹ̀. Ṣùfà díẹ̀ díẹ̀. Àìkú ọlọ́run láti fi ẹ̀kọ́ pè. Ó ní ọdún tó fi kókó tó lọ́wọ́. Kọ́ pé dáadáa. Wọ́n ní gbọ́mọ bíi 50. Létí ìwé tó fi ọlẹ̀. Ó tó fi ọlẹ̀. Àbẹ̀tọ̀ bá yára pé ó ti tú ọlẹ̀. Ọlọ́run ẹ̀ pé fóònù rẹ̀ ń bẹ̀. Ó ti abẹ́ ẹgbẹ́ tó ti dàgbà tẹ́tí pé 60, 70. Kí ló ní fóònù sí kan? Àbí? Àwọn ọmọ fíìmù. Àwọn fíìmù. Wọ́n tó ti lé ní 60. Ọwọ́ ní Facebook. Àwọn Facebook. Ọyọwọ́. Ọ̀yọ́wọ́. Kí ló ń wá? Kí ló ń wá? Ọwọ́ kì í dá sí ìgbà tó lè tó wà ní òru. Onígbọ́dọ̀ gbà wá kò ní gbà wá. Kí èlé gbà ọ́? Mo tọ́ ọ̀tẹ́lẹ̀ wá lórí. Ọ̀dọ̀ ọ̀tẹ̀ náà wà lórí. Mo tọ́ ọ̀fẹ́ ìwé ọlọ́mọ tó wọ pátá lásán. Ló tọ́ lọ wọ Facebook. Ní èjì rẹ̀. Ṣàṣùmọ́ kọ́kọ́ lọ́ka yọ̀ ló dáa. Èyí náà dá lórí sórí fíìmù. Ìgbà òsì tó báyìí láyé lẹ́kẹ́ mọ́ sọ́kọ́. Kẹ̀kẹ́ máa sunkún. Kẹ̀kẹ́ máa sunkún. TikTok àgbàlagbà. Àgbàlagbà. Ó wá sí ilé àṣẹ ìwú. Àṣẹ ewu. Àṣọ òdùnláyà rẹ̀ mú. Ayọ̀ tó burúkú ó bá aráyé ní àbádáadáa. Ó kò tó wọlé. Ó ká wèrè. Kó lè mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ní kíni. Kí ni? Ó ń gbé àṣẹ bẹ́ẹ̀ o. Ó lè torí tí ò kúrò bá. Tí ò wúlò máa. Ẹlẹ́tẹ̀ ní òwúrò bá. Ó wúlò. Ó ti dá ọmọ bíbí. Ọmọ yẹn tó ní mẹ́lẹ́ ọkọ̀ kàtíkè mọ́ níwọ̀n. Ọkọ̀ tó ọ̀fẹ́ sàkọsí kò lè mọ́kọ̀ ọ̀rọ̀ kọ́lá. Bẹ́ẹ̀ni. Kí ló tún kù? Wọ́n sì ọ̀pẹ. Ó sì ọ pé. Wọ́n kò sọ́wọ́n láì ní kan sí. Ọlá ìlú kan sí. Aládàpọ̀. 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 Àgbàlagbà. Wọ́n ní ká sọ̀rọ̀ sọ́kọ̀ wa sílẹ̀ kọ́. Ọkọ̀ wa. Ọtí wa gbé sẹ́mẹ́tì ọkọ̀ ti kú. Ọkọ̀ ti kú. Ìmúra burúkú alókùn tuntun ni. Àbí àlọ́ sakọ́sí. Èyí tẹ́ ti dàgbà. Ẹ ti dàgbà. Èyí tẹ́ ti lọ́ra ìdí àdàmọ̀dì. Ìdí àdàmọ̀dì. Ìdí tí ó ṣe ní sì ìdí wèrè. Tó ló gbé wa. Ẹ̀ẹ́dì wọra. Ìdí òsì. Ìdí òsì. Èyí àgbàlagbà. Èyí tẹ́ lọ́ra ìdí àdàmọ̀dì. Ìdí àdàmọ̀dì. Àwọn òkà onígbà ìlọ́mọdé. Wọ́n ti rí tata. Olóòtú ní tata. Ìdí àdàmọ̀dì. Ìwà àgbàlagbà. Ìwà àgbàlagbà. Lẹ́yìn ìrọ̀jọ́ náà fún ọjọ́ ti dàgbà. Ó ti dàgbà. Wọ́n náà tó ń darọ̀ àṣẹ láti borí. Oníbi tó dé wọlé. Àbí níbi tó mọ̀. Bàtà gbogbo tó wọlé òde ọ̀padà kó lọlé. Ó padà wọ́ wálé ni. Nígbà tẹ́lẹ̀ ẹsẹ̀ dá. Ọ̀rọ̀ àpò wọn ní wọ́n ní ẹ̀wọ́ bẹ́ẹ̀ ló kó sí wọ̀. Wọ́n náà bàtà lóde bàtà lóde wọ́n padà. Ìwà jáde ní. Ìrìn ìjáde ìwé wọn lábòdì lágbà. Ẹ̀wọ̀ tuntun dà. Ẹ̀wọ̀sọ̀ tó dáa. Kí mo sọ? Ẹ̀wọ̀sọ̀ tó dáa. Olóògbé ìjà kọ́mọ́kọ́mọ́. Àmọ́ orin tó bá ti kọjá àti ìfẹ́ ìṣe tó ti di àdàmọ̀dì.
tó o fẹ́ lẹ́rù ojú tẹ́tẹ́ pọ̀ ọ̀sán tó jù rẹ̀ fọ́. Ojú rẹ̀ fọ́. Tó ń wó bàìbàì. Ẹ̀dá kò kí ni wáyé bá wà lójú àgbàlagbà. Àwọn ọjọ́ àgbàlagbà. Lẹ́yìn ìrìn tó lọ fún wa ìtọ́wájú kó àṣejù ní. Èyí wá sẹ́kù. Ẹ̀dùn máa ń mì. Ojú bá lọ pé girama. Sẹ́yìn ní sá. Àwọn àdúgbò lójú láì. Ọtí kò láì. Tó lọ fẹ́ lójú mùsù bí ọ̀dà bàdé. Èyí náà kojú mùsù mọ́jú. Èyí wọ́n ti kọ̀ọ̀kọ̀. Ṣé mùsù kan ṣe é wò? Mùsù kan ṣe é wò. Bí ọ̀gbìn ṣe é wò lánàá. Ṣe é wò lánàá. Èyí tẹ̀sí lórí sẹ́mẹ́ntì ẹ̀yìn náà wọ́n mú fáwọn kékeré òde. Tó ń tẹ̀lé ẹ̀mẹ́tún gbólẹ̀. Bẹ́ẹ̀ni oògùn gbọdọ̀ mọ́. Oògùn gbọdọ̀ tó wàá sọ̀sì náà tí ẹ bá dúró ẹ̀rọ tẹ̀jẹ̀ dà sí láyà. Ó ti pọ̀jù. Ó ti pọ̀jù. Ó ti pọ̀jù. Ó ti pọ̀jù. Tó bá ń gba ìyàwó ọkùnrin lẹ́yìn káwọn kan bá dé dà àìfẹ́ lóge rẹ̀. Tóbi tó kú. Wọ́n tó bá ìyàwó ọmọ tó kú. Bẹ́ẹ̀ni ìyàwó ọmọ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kò ló ti láì. Ọkọ ti kú. Ọkọ ti kú. Ṣé ilẹ̀ tẹ̀kọ́tẹ̀ borí? Èyí máa fi jì í. Lẹ́yìn ọ̀dà. Nígbà tí a bá ń sinmi lọ́dọ̀ ọkọ̀, wọ́n ní wọlé lórí. Wọ́n ní lóògùn Wọ́n sì gbé báyìí. sábàdà. Wọ́n sì ní bu àyà. Wọ́n sì ní bu àyà. Kẹ́lẹ́ ní kí ni ìjọba wọ̀ ọ̀pọ̀ tó lò. Gómìnà bóyá. Tó bá dẹ̀ tó tẹ̀lé àwọn ọmọdé wà lẹ́jẹ̀ náà. Títọ́ ìyàwó kọ́jọ́ tó kàkiri àdúgbò pẹ̀lú kìí tọ́ sínú lẹ̀. Ọjọ́ kan ti bẹ̀rẹ̀ sí ọdún wà lẹ́jẹ̀. Allahu Akbar. Tí wọ́n gbọ́. Àbùkọ́ kọ́ wọn lọ. Ẹ jọ èyí ẹ fẹ́ bí alẹ́ tó kọ́ yìí. Ṣé ìnáwó sọ ìdẹ́ni sọ̀rọ̀ ẹ̀sìn wọn ni? Àbí gbèsè lọ yín ni. Ó wá ní wà ní ẹ̀rọ sọ̀rọ̀ ìgbésẹ̀ ọlọ́run ní. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọlé. Ìlú ọmọ ọdún tó ṣẹ̀ máa jó. Àbẹ́sẹ̀ ìwọ̀n ìwọ̀n ní kíni? Kíni? Ẹ má kọ̀ dísẹ́ nínú mọ́. Ìwọ́n kọ̀ dísẹ́ nínú mọ́. Bẹ́ẹ̀ sẹ́ ń kọ̀ dísẹ́ nínú. Bọ́ọ̀ sẹ́ ń da tọkọ̀sọ́tún. Ẹ̀sẹ̀ náà wà ní jábọ̀. Pákó. Ọdún mẹ́wàá mi. Ọwọ́ àgbẹ̀ wọn nílẹ̀. Ọba ń rí sàrà. Ẹ̀sìn ti wó. Ẹ̀sìn ti wó. Àwọn ọmọ tí wọ́n gbádùn pé ilé ìyàwó ẹ lọ. Ee ti lulu bẹ́ẹ̀. Ti lùlù náà. Ó ní ìlú ọ̀fẹ́ náà wọ́n gbọ́n sẹ́yìn. Wọ́n gbà lábàá yìí. Èyí náà dùn. Bàbá Àjàkí. Ọlọ́ọ̀bá bí ẹjọ́ dára lójú. Ó dára lójú. Ẹ gbàgbọ́dọ̀ àbí lórí. Ẹ sọ́dọ̀ dáadáa. ويثبت أقدامكم ويثبت Ọdún táwọn sàádà. أقدامكم. Jẹ́bẹ́ ìdílé. Náà. Àdébìnrin ojú ogun kẹlẹ́dùn kan. Ọdún kan. Lọ́dún àdébìnrin tó kébà wọ́n ní ìjẹta wọ́n kébà wọ́n. فما في رسول الله حبي ورغبتي Ìyá tó fi láyé. Mo ní láyé yìí. Wọ́n tọ́jú àdébìnrin wọ́n tẹ̀lé ìjọba. وسيرتي Ẹ̀ṣẹ̀ nígbà. حب النبي كخمرتي Iṣẹ́ àdébìnrin kan ní kẹ́sì lọ. Bẹ́ẹ̀ni nǹkan gbẹ ti lọ. على ما أرى حبا فسابق حبه Ẹ bá mi ọ̀bá yẹn dàgbò ní. Ẹ wá dìde. Wọ́n náà wọ́n kò kò bẹ̀. Ó lè balẹ̀ yíyá tí a tó àyè bá. ومن تحب يحب غيرك. Àbẹ́ òní kò sẹ́yìn. Ó fẹ́ yàn. Ẹ̀jọ̀ ọ̀fẹ́ bá gbà fẹ́ ẹ̀rẹ́ lómi. Ó tafẹ́ ẹ̀rẹ́ fẹ́lú mí. Báwo ṣe lè tó? Ó sì dùn tó. Ẹ̀yin náà jẹ́ ọdún tutù. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ni. Ẹ̀tọ́ wa lọ́mọ. Ẹ̀wọ̀n lọ fún. Wọ́n ti gba àgùdá ìgbà yìí. Kẹ̀wé wàhálà bẹ́ẹ̀ ti gbẹ́rù lè dálẹ̀. Wọ́n yé lòdì dàgbò kan. Láàbò kan. Wọ́n sọ eré gbogbo. Wọ́n lágùn kan ní bàbá ìkì. Wọ́n sì dàgbò mẹ́rin lè ní òde. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Báwo wá sínú àfa àtúgbọ́n ara wáyé? Ọ̀rọ̀ ayé. Sàkíjà. Àbí? Láàbò wọn lọ péjì kan náà. Ẹ̀fọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ láwọlé. Bọ́lá tí wọ́n lè ilẹ̀ sọ̀rọ̀. Òbí ẹ̀rọ ẹ̀dọ̀ tó bọ̀. Ẹ̀yin tẹ́ máa ń bá àgbẹ̀ ní ẹ̀mọ́ ìdàdà wà fáwọn ọmọ. Ẹ̀yin ṣe dáadáa. Ẹ̀yin ṣe dáadáa. Amúnikọ́ ló ní. Ẹ máa gbàgbọ́. Ẹ máa nà tán. Àyíṣẹ́ ara wa. Àyíṣẹ́ ara wa. Káàkiri àwọn méjì tí ò kẹta wọn lẹ́gbẹ̀ẹ́ lónìí. Ìpínlẹ̀ ní. Ó wà jà. Wọ́n wá jà. Bàbá àwọn ọ̀dọ́ tó ló sọ wá sí i. Ẹ̀mí rò wájú púpọ̀. Ṣùgbọ́n àdájọ́ fún wájú mi nísìn. Bẹ́ẹ̀ni. Ìwé kẹ́kẹ́ kíbọ̀. Ìwọ́n kẹ́ máa dúró. Ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́. Ẹ̀gbọ́n síbẹ̀ mọ́. على ما أرى حبا Ọ̀nà tó wá ṣáájú kò bẹ̀. Àmọ́ ṣáájú kò. Ibi tẹ́bi wọn lóde. Bẹ́ẹ̀ni. Ó pọ̀. Àgbàṣe ṣáájú àwọn ìdìbò wa. Ó sọ kò wọ́n ń jalè tẹ̀. فسابق حبه. Tí wọ́n ní ẹlẹ́kẹ̀ta. Ẹlẹ́kẹta. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ṣe ní kíni. Àṣàbùrù. Allahu Akbar. Bàbá Náà. bí ìkàbá dé ní sùúrù. Wọ́n sòwúrò. Wọ́n sòwúrò. Wọ́n yìí lẹ́gbẹ̀ẹ́ ní ìwọ̀n kẹ́lẹ́ kan ṣe. Bẹ́ẹ̀ni. Gbogbo ọdún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ yìí. Ẹni bá gbé ìgbà kéwòn Bẹ́ẹ̀ni. wọ́n gbé lọ́wọ́ síbá. Ìwọ́n wá síbẹ̀. Ẹnìkan ní ọmọ ìdólé nígbà lẹ́ta sí yàrá. Àwọn kan sínú yàrá. Ibi àti ìgbà àti sara. Láti sára. Ibẹ̀ láti padà dẹ̀. Láti padà dán. Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀? Kí ló ti bọ̀ ọ́nẹ́sì? Ó ní yé ìmú kankan ọtí sẹ́kùn rẹ̀. Wọ́n sì pèlè ara rẹ̀. Ló ti bọ̀. Bàbá èyí máa gbé àdánwò tó ní. Ìyẹn máa gbé Yóò padà tutù. Yóò padà tutù. Tọ́ba ní àdánwò tó
sókè ọ̀rọ̀ lẹ́sọ̀kè báyìí. yóò rí gbọ́dọ̀ kí ló padà ṣe ó padà tutù. yóò tutù ó tutù. ó ti ṣú ìrọ̀bọ̀ tí ó báyìí rí. olùkọ́ tí ò báyìí rí. اصبر على حلو الزمان ومره nísùúrù. nígbà tó bá kọ̀rọ̀ fún ọ. kò fún ọ sí sùúrù. واعلم بأن الله بالغ أمره tẹ́lẹ̀ ìwé balẹ̀ bọ́lá wọ́n ṣe dáadáa tọ́lẹ̀ bó ṣe fún ọ. ló ṣe dára tó pèsè fún ọ. واعلم بأن الله بالغ أمره dàbí tó yàwó níbọ̀ tí tó yàwó níbọ̀. ó bá lọ́wọ́ tó ká láfẹ́ fẹ́ra wa. àwọn afẹ́fẹ́ ra wa. bàbá wo ra aṣọ tó léyà àrùn kó sẹ́sì. àrùn kò sẹ́sì. aṣọ lọ́rọ̀ yẹn. aṣọ lọ́rọ̀ yẹn. iṣẹ́ òtúláṣì. iṣẹ́ ìtúláṣì. bàbá kó sẹ́sà sọ̀rọ̀. ọ̀kú sísá sọ. ó sẹ́yìn tí wọ́n wọlé. bàbá wà lọ́dún ajáde náà alágbàdì náà. lálẹ́ ìtọ́jú tó ní kí n gbá yìí. ǹjẹ́ kí ló dé lónìí kó sẹ́sà sọ̀rọ̀ ó lè mí iṣẹ́ iṣẹ́. àtúntò náà dá fúláṣì ẹ̀ ní. bẹ́ẹ̀ni ọ̀pọ̀. ara kìíní ti dé ara kàṣírà ṣé báwo ni aṣọ wálé ìgbà aṣọ wálé àti lẹ́sì àdúgbò àti lẹ́sì Kaduna. tí mo sì mọ̀ pé mi oníbi tí mo bẹ́ẹ̀ni akùsí náà nù akọ̀sí náà nù. èmi yé sí báyọ̀ sakiri kò wú mọ́nù yóò wú mọ́nù. òkè mẹ́rin kò sí fọ́ọ̀sì ẹ̀sẹ̀ nígbà àkọ́kọ́ kí ni àkọ́kọ́. wọ́n fọ́ọ̀sì ara rẹ̀ kọ́lé ọjà rẹ̀ ń pa. gbogbo àti láti kò ní dá ilé ọ̀pá báwọn ilé ìwé pa ọ́. ìyá ṣe fọ́ sí ṣùgbọ́n ìjọba ìgbà ìgbà mẹ́jọ. ilé ìwé ìyá afọ́ ti lé ọ̀rẹ́ kàjá ìlú pàkejì. bàbá tó kọ́ lọ sí kíni ọdún kọ. ẹ̀ tẹ̀lé ìgbà sí kíni ọdún kọ. lọ́kọ́ lọ́kọ̀. ẹ̀yà kìí tẹ̀lé kíni ẹlẹ́kọ̀ọ́jì. wọ́n fọ́ọ̀sì ara rẹ̀ mọ́tò ọjà rẹ̀ ń pa mọ́tò. ọ̀hún ti kọjá àbí ti ọgbọ̀n àdúgbò mọ́ bọ́ọ̀lù. ọ̀lẹ́kẹ̀ẹ́ tí wọ́n àgbà láti jì yà ìyá ọ̀. ọkùnrin yóò tó pa wá nù ọkọ̀ tó ní dáńtì ọwọ́ agbẹ́jọ́ ìsìlájú síwájú awakọ̀ kiri. yóò pa ọ́ yóò pa ọ́ báyìí kò tí ó sì lọ. bẹ́ẹ̀ mú ọ̀kadà ó ká àgbàdá mọ́ra ọjà rẹ̀ mọ́ra. ó kúrò tó lẹ́tí ìpínlẹ̀ kìlọ̀ lábẹ́ kó lọ́dún ọdún sọ́kẹ̀sẹ̀ kọ̀ áì. ẹ̀yà. إذا ما رميت الدهر ẹ yóò yẹ kẹta يرمى بنكبة wọn sáà sì lè tìlẹ̀ sọ̀kẹta. فهيئ له صدرا ee وأوسع له صدرا ọkùnrin náà ó fi kún láìsí rẹ mi sáìsì rẹ mẹ́láyé ẹ̀sìn ẹ̀mí láyé. àwọn ọdún sáìsì rẹ kí ni ẹ̀ ń bẹ̀. obìnrin lọ́dún ìlànà kọ́kọ́ báyìí ó ní òwò bí kí adìyẹ ni adìyẹ. sínú ọ̀gbìn adìyẹ ọmọ tó bí ẹni aṣẹ́nu tó bí ẹ ọ̀sán ní ilé. wọ́n fọ́ sàrà rẹ ọjà rẹ̀ ń pa. tọ́ba ìfọ̀ ìyá àdóṣe lókun ọlọ́run ọ̀pọ̀. ẹ̀yọ̀ ọdún àfa àwọn tí ò jẹ́ láti kọ́ni gónú ẹ̀ fọ́ sí òní fẹ́ ó wá bẹ̀rẹ̀ owó sókè kiri owó kiri 250,000 ọtí kọ́ni èké tán ọ̀tọ̀ lè gbé tán. wọ́n tẹ̀lé láàká yìí àwọn fún láti fẹ́ ni wọ́n sì kọ́ àwọn onídìrí mọ́ka ní wọ́n kà á. omi wá gbó tó wọ́n ní ká olùsí di owó. ó kò tí kò yá àjọsọ kò tí ì pé kò tí ì pé. owó bá dé owó ọjọ́ òní. kò tí wọ́n sì kí á tó ọlọ́mọdé àwálẹ̀ àtẹnukọ̀ tẹ́lẹ̀ àmín. wọ́n sọ fún àwọn ọmọ mi mo lójú òtún mi fẹ́ torí mo tẹ́lẹ̀ nípa ọba obìnrin tí mo lè jẹ máa ya kú àbí. torí tí mo ké tó ti mọ̀ pé inú gbòòrò wọn jẹ ìbálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n. kí ló fẹ́ kí yà mí jẹ àbí. tọ́wọ́ rẹ lọ́rùn ọkùnrin ní kò lọ́jọ́ náà rí àwọn ọmọdé jáde rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti wọ̀n. wọ́n ti fọ́ ní kọ̀ọ̀dísẹ̀ wọ́n ti wọ́n kà mí tẹ̀sí mi kẹ́sì mi. bàbá kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ tẹ̀. mo fẹ́ kóró tó ẹni kí ni òrò tó kí ni òru tó. 200 200. 200,000 kò sí bàtà àdúgbò fọ́ọ̀kà kí ni ṣe kò sí kí ni láti ṣe ọ̀la sọ́wọ́n fi jì ẹ̀yẹ kò ní wá ń dà kó wọ́n bá bá kí wá fẹ́ ní kí ìlú bá fi jí ìlú láàrọ̀ láàrọ̀. sọ́dún kírìmù tọ́lú kírìmù. lọ́tọ̀ lórí ètú tọ́lú gbé ìlú. ọ̀sán kírìmù fẹ́ nìkan ó padà bọ̀. owó àtúwà sí ó wà tọ́ra sí. obìnrin tí ó fọ ẹsẹ̀ lásán 250,000 wọ́n ti wọ́n lọ sí tó kọ́ owó kan ọ̀rọ̀ owó tàn án. gbogbo abọ́lé yín ló ní wọ́n gbàṣẹ́ ìlú bá ti ń rọ̀. ẹ máa fi sùn ẹ máa fi sún mi. ìkẹyẹ tí o ti bá kiri sẹ́yìn kiri ẹlẹ́kẹ̀rin ó bá kiri jẹ ọ̀rẹ́ ó bá gbé nínú ọ̀rẹ́. bàbá ẹ ti bá bàtì bàtì ẹ̀ yóò gbá tiẹ̀ nù. ẹ bá lè tẹ̀ ọ̀rẹ́ o bẹ́ẹ̀ ni o ní pa ọkẹ́ òní pa ọkàn yìí. báwo ni wàá sí ni bẹ́ẹ̀ ni láti lẹ́yìn. ẹ̀dá ní sùn fún adé òfin adé ká ní sùn bá dáwọ̀ tó bá dé. lẹ́yìn sàbẹ̀ mọ̀ kárì ليس بالمنكر ما أبصرته كل من عاش يرى ما لم يره bàbá yìí kẹ́kẹ́ ọ̀rẹ́ bọ̀ ọkàn rẹ̀ pọ̀. kì í ṣe gbọ́dọ̀ kò fẹ́ràn rẹ ìjọba ọlọ́bọ̀ fẹ́ràn rẹ̀. ẹgbẹ́ yìí wà pàlú padà rí tí o yóò yóò padà rí tí ò rí ní dáadáa ní dáadáa. كل من أبصر حالا منكرا bàbá kú ẹgbẹ́ ورأى من دهره ما حيره wọn lẹ́gbàá wọn